said I should wake up that today is going to be my last day on earth. And I told them, no, nothing can happen to me. So, and I said, okay, before they will kill me, then as a man, I have to apply first. And Yorùbá pa lówe wípé bójú bá ń ṣe pin a máa fi hàn fún ojú ni. Yorùbá ní pé ọjọ́ kan lèèyàn máa ń kọ mẹ́jẹ, ọjọ́ kan lèèyàn dẹ̀ ń sọ fún ènìyàn wípé má fòkò mi ṣe ọ̀nà mọ́. A rí pé àwa Yorùbá àjọmọ̀lúàbí, Ọlọ́run dá wa dáadáa bẹ́ẹ̀ ni pé àwa náà dá Bible fún, bẹ́ẹ̀ ni pé àwa náà kọ ọ̀rọ̀ Ọlọ́run fún. Ọ̀rọ̀ ẹ̀sìn a lè fi wọnú ogun tí Yorùbá ń jà lọ́wọ́ torí kì í ṣe nípa ẹ̀sìn ni ogun tí à ń jà lọ́wọ́. Yes, wọ́n fẹ́ fi ẹ̀sìn tàn wá jẹ ni, wọ́n dẹ̀ ti fi tàn wá tán dẹ̀ fi ń pa wá. A ti rí odidi 176 èèyàn tí wọ́n sọ pé tó bá pẹ́ jù àwọn á fẹ́ wọn láya, èyí tán bá fẹ́ àwọn á pa wọ́n sọnù. Ó yẹ ká mọ̀ túmọ̀ ẹ̀ náà. Èyí àti ṣe tí àwa gba ẹ̀tàn láyè tí ẹnìkan sì máa tàn wá jẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Tàbí àwa tá a jẹ́ Kìrìsìtẹ́nì náà a tún máa wá sábẹ́ ẹ̀tàn. Wọ́n ní ogun nílé, ogun lóde. Kéèyàn wà nínú ilé kó máa bẹ̀rù, kéèyàn wà ń ta kó máa bẹ̀rù. Àwọn tó wà ń lo òyìnbó ẹ̀rù ń bà wọ́n, àwọn tó wà ní Nàìjíríà ẹ̀rù ń bà wọ́n. Ìyẹn fún àwọn tí ó bá ń wo nǹkan tá à ń ṣe ni o, tó ń rí pé a fẹ́ gba òmìnira, a fẹ́ kàn pa wá mọ́. Kì í ṣe gbogbo Yorùbá ni ọ̀rọ̀ yẹn kàn. Àwọn kan wà tó ń fẹ́ pa àwa Yorùbá tó jẹ́ pé Yorùbá náà ni wọ́n. A ti ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ irú àwọn èèyàn wọ̀nyí. Ẹ jẹ́ ká wo nǹkan tí Bíbélì sọ. Bíbélì ní pé ká gbọ́n bí ejò ká dẹ̀ níwà tútù bí àdàbà. Ṣùgbọ́n a lè fi ẹ ṣe lákòókò yìí nítorí pé kí ni ojú wa ti là. Ọ̀rọ̀ Bíbélì kọ́ leléyìí mọ́, ọ̀rọ̀ wàásù kọ́ leléyìí mọ́, ọ̀rọ̀ Kùránì kọ́ leléyìí mọ́. Ọ̀rọ̀ ṣẹṣẹ náà ìṣẹ̀ṣe dẹ̀ kọ́. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ń sìn ni pé kí la rí, kí ló ń ṣẹlẹ̀, kí sì ní solution, kí ni ọ̀nà àbáyọ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. A lè wá fọ́ ojú ara wa tán sí nǹkan tó ń ṣẹlẹ̀ pé a rí. Àwọn olórí wa wọ́n dákẹ́. Èkíní a lè sọ pé kí bàbá Ìgbòho wa bá wa ṣètò eléyìí. Ohun tí à ń gbàdúrà fún Ọlọ́run ti dá wa lóhùn, ó ti fún wa ní bàbá Ìgbòho. Ọlọ́run jẹ́ kán pa á. Tí Ọlọ́run bá ní pé ó ti tó èyí tó ṣe mọ́ ní 2021 ó parí nìyẹn. Ìyẹn fi hàn pé lọ́jọ́ òní a máa wà ní aláìnílùú, aláìníranmọ́. Ẹ jẹ́ ká fiyè sí ọ̀rọ̀ tí mo sọ yìí o. Oore ọ̀fẹ́ yẹn kò yẹ ká ṣì lò. A tún wá gba oore ọ̀fẹ́ mìíràn nítorí pé àwọn tó ń pa wá látòkè wá ni. Àwọn ìjọba ló ń pa wá. Àwọn sì wo ní ìjọba? Àwọn tó ń ṣe ìlú láti 1960 wá. Ẹ̀ẹ̀kan tí Yorùbá ti rule ní tí a lè pè ní ọmọ Yorùbá, ogun wá ń dìde sí àwọn méjèèjì ní gbogbo ọ̀nà. Láàrin Yorùbá ni màá sọ yìí o, a sọ pé láti ìta o. Láàrin Yorùbá, àwọn olórí tí a pè ní ọba tán jẹ́ àgbà, wọ́n dákẹ́, wọ́n wò ṣe ẹyẹ pé nǹkan yìí ò yẹ kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀. Àwọn àgbààgbà
ọmọ Yorùbá tí a lè sọ nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n dákẹ́ wọ́n ń wòran. Àwọn tí ó jẹ́ onífá, àwọn tó jẹ́ àfáà, àwọn tó jẹ́ àrínà wòlíì, gbogbo wọn dákẹ́ sọ̀rọ̀ yìí. Ṣé àwa dákẹ́ bẹ́ẹ̀ tí àwa make misuse opportunity ta ní ìyẹn ni pé àǹfààní tí Ọlọ́run fún wa yẹ àwa dá sọnù fúnra wa? Nítorí pé kí ni ní ìṣojú ara wa báyìí, Yorùbá ló mà sọ lọ́rọ̀, wọ́n ní èèyàn fi ejò sórí òrùlé sùn, bẹ́ẹ̀ sì ni hàn ní wípé a lè máa wò ó kí ilé máa jó ká fọmọ sínú ilé kọ́kàn wa balẹ̀. Àwọn tó wà lókè òkun wọ́n fẹ́ gbọ́ òròyìn dáadáa, ṣùgbọ́n òròyìn burúkú àbí orí burúkú àbí èyí tó yẹ pé kò múnú èèyàn dùn là ń gbọ́ ní gbogbo láti 2021. Yorùbá ní pé tó bá lékú sí ẹ ká léjò sí ẹ, tí èèyàn bá lé eku sí wa ká léjò sí wọn, ṣùgbọ́n kì í ṣe ìwà Yorùbá. A dákẹ́ nítorí pé ẹ̀rẹ̀ ń rùn, ara wa ni iná ti ń jó. Ìyẹn ni pé ẹni tó ń ṣe wá àárín wa ló wà. A sì ń pẹ́pẹ́ gbogbo akáwọn bá ṣẹ̀ ká bá lè wà ní unity. Yes, very good, a ti ní unity now. Ṣé torí pa ní unity yẹ àwa dákẹ́? Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lónìí ó sì dùn mí, ó bà mí nínú jẹ́. Mi ń jáde lórí àkókò yìí láti sọ̀rọ̀, ṣùgbọ́n mo rí wípé a lè máa dákẹ́ bẹ́ẹ̀. Ní gbogbo ọjọ́ ni à ń rí àríwísí àwọn méjì tí ìkan sọ pé òun ò ṣe Yorùbá, a sì máa dá sọ̀rọ̀ Yorùbá. Ó pe Ìgbòho tó ń jà fún wa ní alámàlà pé ohun tó gbé dání o, ohun tí àwa Yorùbá gbé dání o, alámàlà ni wá. Ó fi wá ṣe ẹlẹ́yà. Kò sẹ́ tó sọ̀rọ̀ o, gbogbo á dákẹ́ sí i. Òun fúnra ẹni òun ṣe Yorùbá. Ẹ wo nǹkan tó kọ síta sí àwọn ohun tí ó gbé Yorùbá dúró, tí Ọlọ́run tó mọ̀ yìí pé ìṣẹ̀dá wa nìyẹn, tí ó jẹ́ pé àwọn nǹkan yẹ ló ń gbà wá lónìí lọ́wọ́ ikú, tí wọ́n fi ń pa wá, tí ò sí olùgbàlà kankan nínú ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn ìgbàgbọ́. Àwọn méjì dákẹ́, àwọn pásítọ̀ dákẹ́ tán wà nílé, torí àwọn tó wà ń ta kò sí nǹkan tó lè ṣe ju ẹnu. Gbogbo àyè báyìí a ní nǹkan kan tá lè ṣe ju ẹnu wa lọ. Àfi tá bá ti san owó tẹ̀lé, owó la san, bó la fẹ́ san sí, èlò la fẹ́ san, kí la fẹ́ fowó náà ṣe. Àfi tá bá yẹ pé abádẹ̀ kó sọ́wọ́ 419 tó gbá wa nìkan ló kù. Torí bàbá Ìgbòho tí Ọlọ́run lò kò béèrè owó lọ́wọ́ wa, Tinubu béèrè owó lọ́wọ́ wa, ọpọlọ lọ nǹkan tó ń lò tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ń darí àwọn méjèèjì. Kì í ṣe ẹ̀dá ènìyàn kankan ló ń direct àwọn méjèèjì tó ń kọ́ wọn pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Ọlọ́run fúnra ẹ̀ ń darí wọn pẹ̀lú ọba tí Ọlọ́run lò gẹ́gẹ́ bí bàbá Ìgbòho. Ó ní kò sí nǹkan tó ń lè ṣe, ẹni tó lè dáhùn dúró ní bàbá Lọ́dájọ́. Òun ló sọ ní ìgbà ẹ̀ lọ́hùn ní 2021. Bàbá Ayọ̀dẹ̀ dá dúró. Torí pé kí ni àwọn náà mọ̀ yìí pé ikú ti dé láti pa Yorùbá, ṣùgbọ́n hàn nẹ́nu ọ̀rọ̀. Wọ́n sa gbogbo pa wọn nígbà tí àkókò tó
níwájú Ọlọ́run gbogbo nǹkan yọrí sí rere àwọn kan dúró wọ́n pọ̀ o ṣe rí ibi tó yẹ kí Yorùbá kó tó wá fọ a lè expect Ìgbòho láti iṣẹ́ yẹn a dẹ̀ lè expect bàbá Tinubu kó wá bá wa ṣètò àárín yẹn àwa àwọn ọba ló níṣẹ́ yẹn ṣe pẹ̀lú àwọn ará ìlú pé ó tó gẹ́ alu bẹ̀m̀bẹ́ kì í dárin so ẹni tí nùmátà ilé tó bá wù kan jẹ́ èyí tó bá correct nínú òwe tí mo bá pa ẹ jẹ́ ká mú èyí tó bá ti correct ẹ jẹ́ ká lẹ̀ mọ́ra wọn èyí ká dẹ̀ sọ èyí tó wáyé ká sọnù just to understand what we are saying because ọ̀rọ̀ Yorùbá tí ẹ bá lè mọ̀ òwe yẹn kò ní jẹ́ kẹ́ làágùn púpọ̀ jù ohun kan tẹ́ ẹ kẹ́ sọ ní ọ̀nà jíjìn tàbí tó yẹ kó kẹ́ sọ tó máa gba àkókò àyẹ́dẹ̀ sọ ní ṣókí so that's it. Now níwọ̀n gbà tí a ti rí àwọn tó wà nílẹ̀ Yorùbá tán pera wọn ní olórí tán ń wò lókèlókè tán dẹ̀ ti fi hàn wá pé orí èèyàn táwọn jẹ́ sí wa nìyí o àwọn ò nífẹ̀ẹ́ Yorùbá àwọn ń ṣe Yorùbá kọ́ má dá sọ̀rọ̀ àmọ́ kán kí wọ́n nílọ̀ kán pè wọ́n nothing concern you with Yorùbá inheritance or heritage or anything tí a bá jẹ́ ti Yorùbá kó má dá sí mọ́ kò sí nǹkan tó kàn pẹ̀lú Ìgbòho kán yé dá sí ọ̀rọ̀ Ìgbòho mọ́ kán dẹ̀ yé dá sí ọ̀rọ̀ Yorùbá mọ́ ìyẹn ti ẹni tó pẹ̀rẹ̀ ní Sowore gbórúkọ ẹ̀ tí lè máa jẹ́ Yorùbá ó ti ní òun ṣe Yorùbá wọ́n ní ọmọ àlè ló máa ń fi owó òsì júwe lé bàbá ẹ̀ ó ti sọ pé òun ṣe ọmọ àlè òun ṣe ọmọ Yorùbá simple as ibi ìsọfúnra ẹ̀ ló sọ so kò ní ìdí ká máa gé pẹ̀lú yẹn kó yé dá sọ̀rọ̀ wa mọ́ kó yé tì wá lọ sẹ́yìn tì wá lọ ṣáájú ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ náà tí ò bá sí àwọn orò wọn yẹ ǹjẹ́ Fúlàní lè bẹ̀rù Yorùbá kankan wọ́n ti rí náà ẹni tó dẹ̀ ṣe nǹkan ó dẹ̀ ti bẹ̀bẹ̀ ó dẹ̀ ti ṣe oyún nǹkan tó yẹ kó ṣe simple so ìyẹn fún yẹn irú ìlú wo ìyẹn ni mi tẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ìyẹn náà yẹ ò tẹ̀ kàn mí àwọn Ìwó ló ní ìṣòro wọn yẹ bọ́n ṣe fi síbẹ̀ wọ́n láti jẹgba àwọn ìyà tí àwọn ló wọ́n ní ọ̀pá àbí àtòrìrẹ̀ ni àbí ẹgba pàṣán tán fi na ìyálé wọ́n ti ń bọ̀ wá fi na ìyàwó so pàṣán ẹ̀ tó gbé sókè tó fi na àwọn aráàlú ẹ̀ wọ́n jọ máa fi nara wọn tó bá yá wọ́n fi ṣètò ara wọn ọwọ́ ara wọn lóyún yẹn kàn bẹ̀tẹ̀ ilé tó kàn mí jù torí mi kà sí bẹ̀tẹ̀ kó yé dá sọ̀rọ̀ wa ó ti sọ pé ẹ́míà lòun tó o ti júwe pé kì í ṣe Yorùbá bó ṣe wọlé síbẹ̀ nìyẹn tó ọ̀nà tó gbà wọlé ni ò mọ́ tó ó dẹ̀ máa ṣe bíi ẹni tó yẹ pé ọpọlọ ò pé so bí àárín yẹn ṣe rí nìyẹn rí ìgbà tí Sọ́ọ̀lù tó yẹ pé Ọlọ́run ló máa ń lìdí ogun àwọn ń ṣe ní àwọn fẹ́ ogun ẹni tó máa lìdí ogun fún wọn wọ́n dẹ̀ fún wọn ẹni tó dẹ̀ fún wọn ó dẹ̀bẹ̀ sí ṣe ìjowú àìní ìtẹ́lọ́rùn ẹ̀mí wèrè balẹ̀ làwọn wọ́n ní ọ̀pọ̀ gbà ló máa ń ṣe wèrè so that's his own cup of tea nǹkan tí àwọn aráàlú ẹ̀ fẹ́ ni àwọn ló yàn wọ́n dẹ̀ fi síbẹ̀ gbogbo àti gbogbo anybody tó bá wù kó yàn settlement ti ẹ̀ nìyẹn tí àwọn aráàlú ẹ̀ bá ti mọ nǹkan tí ẹ̀ kan ṣe pé ìdá kó mọ̀ bọ́n ṣe máa settle ẹ̀ kó kúrò bẹ́ẹ̀ tí ọpọlọ ní òsì nílùú ni wọn wá léèyàn náà ní àwọn èèyàn nílùú yẹn mọ́ wọn mọ̀ bí obìnrin mo ti róbìnrin tó yẹ pé ó lídìí
a whole village tán dẹ̀ tí ọba yẹn dẹ̀ sígbà ìrùkẹ̀rẹ̀ ẹ̀ jábọ́ lọ́wọ́ ẹ̀ adé orí ẹ̀ dẹ̀ jábọ́ lórí ẹ̀ ó dẹ̀ lọ sígbà obìnrin ni ó obìnrin nílẹ̀ Yorùbá ni ó nǹkan tá à ń sọ yìí kò tí ì ṣe nǹkan tó ti pẹ́ lọ títí o kò tí ì pẹ́ 100 years o kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ ní Bíbélì ọ̀tọ̀ ní Quran so tí a bá ti mọ ìlú ẹ̀ kí Yorùbá ṣe nǹkan tó yẹ kán ṣe ṣe bí Yorùbá ló fi ọba jẹ àbí orí Yorùbá ló ìjọba sí whatever problem táwọn bá ń kó nílùú wọn ló kàn jẹ́ pé máa tẹ̀rẹ̀ bá wa ní torí nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ àti Kwara nìyẹn kò dẹ̀ gbọ́dọ̀ repeat rẹ̀ mọ́ so ti tó gẹ́ a lè máa ja ogun Fúlàní ká tún máa ja ogun nílé ó difficult now ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí bàbá Ìgbòho ẹ gbọ́ nǹkan tí bàbá Ìgbòho sọ. nígbà tá a lọ ní gbó rìsáàfù yẹn ìkan yìnbọn èmi àti kílà tó bá ọ̀rẹ́ yìnbọn sí wa àwọn ọlọ́pàá fẹ́ pa mọ́ ní ẹmọ́ pa mo níbọ̀ ohun tó ṣe yẹ ọ̀dà o ó ní mistake ni mo rà kì í ṣe mistake o mistake ló wá gbé bọ́ báyìí lóyìn sí wa ń kún lórí mistake wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn fọ́n bá àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní fílẹ̀ gbà tó yẹ pé èdè ẹ̀mọ́ àwọn tá a fẹ́ lọ bá jagun àwọn àṣàṣì bandit náà wà lọ ìjà fílẹ̀ ẹ̀mọ́ pa tá a bá pa àwàlá bí tá a bá pa sí bísí wòlé á ní bandit lọ pa inú rìsáàfù làwà kò sẹ́ni tí ó béèrè. ṣé a ti gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀ ó ní ó yìnbọn sí òun látẹ̀yìn now ó ti ń di gbogbo gbà tán ṣà ń wá kí bàbá Ìgbòho kú ǹjẹ́ àwa Yorùbá tẹ̀ ronú kan wípé tí ó bá dọ́jọ́ kan tàbí tó bá tó àkókò kan tí kìíní bá lọ yíwọ́ ńkọ́ ṣé gbogbo gbà ni a máa expect wípé Ìgbòho á kàn máa sọ pé no problem ẹ filẹ̀ bàbá mi ni wọ́n tọ́jú wa bó ṣe máa sọ̀rọ̀ ayé tiẹ̀ nìyẹn so àwa làwa nígbà ẹ rántí ìgbà tí wọ́n wà ní Guru Maharaji tó ń lọ sí Èkó lọ́dọ̀ ẹni tí ó ní òun jẹ́ Yorùbá tó ń jẹ́ lórí Yorùbá tí kò ń bọ̀ fọba tó ní dẹríba fọba that is normal nǹkan tó ń ṣe yẹ right torí pé kí ni kò tọ́ fún ṣé àwọn ẹyẹ ò mọ̀ tán ni náà fi jẹ ọba ẹ̀bí wọn nìyẹn o bet tán bá jẹ̀bi wọn ní tara lé ẹ̀ bá ń jẹ èkúté onídodo wọn ní kúrúkúrú ẹ̀ kò ní jẹ́ kéèyàn sùn tó bá di àṣálẹ́ o tó bá dalé ti bu èèyàn fi yẹ kó máa sùn bó ti máa họra kò tẹ̀ ní jẹ́ kẹ́ lè gbọ́ràn kẹ́ lè sùn ó dẹ̀ ti kúrúkúrú ẹ̀ ń sìn ó ti ń kó bá wa báwo ni èèyàn ti ń lọ sójú ogun tí ó ń wò pé ọ̀tá ń bọ̀ kán lè bá ọ̀tá jagun tí ẹni tó dẹ̀ wà lẹ́yìn tó dẹ̀ sí ń tàbọn mo ti máa ń ro kíní tipẹ́ kì í dẹ̀ ṣe mi nìkan gbogbo Yorùbá ló ń ro kíní yìí gbogbo ara ń sọ pé àfẹ́ ó ti tó gẹ́ o alubẹ̀m̀bẹ̀ kì í dárin o àbí ètò wa pè ń bẹ̀ alùbàtà dẹ̀ ni kì í dárin ètò àgọ́ jẹ́ ó ti yé wa so now kí là ń sọ ni pé ẹ gbọ́ nǹkan tí bàbá Èkìtì sọ. tọ̀dọ̀ wa they believe in Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà they believe in me and you that we can do the work and ready to deliver. ṣé gbọ́ mi oníyanjú má bàa tèmi jẹ́ epo ni mo rò ìlú ẹkùn orin tí mo fẹ́ kẹ́ máa sọ kẹ́ máa kọ nìyẹn pé oníyanjú ni wọ́n ká má bàa tiwa jẹ́ epo làwárù ẹ máa kọ́ tó ń pè ní yanjú tí yanjú bá ti dàpọ̀ mọ́ epo kò wúlò mọ́ ẹ tún máa sọ fún wọn aṣọ àlà funfun gbò ní ìlú ẹkùn láwọ̀ sọ́rùn ká má tepo sí ká má sọ wádìí alábàáwọn ara títí wọn ẹ má bá wọn jà mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn ní ìfẹ́ dárúkọ bọ̀tẹ́ tí mọ̀ wọn ọ̀pá òru
àwọn ọmọ ọ̀pá òru ẹ má bá wọn jà Yorùbá tí mo ti tọ́ ẹ má bá wọn jà ẹ má bá wọn ṣe anything wọ́n bá gbèjà wa ẹ má wò wọ́n ràn ẹ jẹ́ ká wá lo fásitì inú Bíbélì yẹn tí Jésù ti sọ pé tó bá gbá wa létí ọ̀tún ká kú tòsì kì í ṣe pé àgọ̀ ká má bàa sọ ẹ̀yin náà ẹ rí ọ̀rọ̀ yẹn lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá wa tí ń sìn ní Ṣómólú Bàrígà ẹ wo ọ̀nà tí Májàsọ́lá gbà jáde. Now ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn that is Bible and ọ̀rọ̀ Yorùbá nìyẹn ìṣesí Yorùbá ìwàsí Yorùbá nìyẹn òun ni bàbá Ìgbòho ṣe ẹ wá gbọ́ nǹkan tí àwọn ọmọ ẹ̀yìn ẹ sọ wọ́n ní kí Ìgbòho má wà sí Èkó ní àdúgbò tiwọn torí pé Ìgbòho jẹ́ irú èèyàn báyìí irú ẹkùn àwọn ò fẹ́ rí kó má dàlúrú ta ló ń dàlúrú now ṣé rí gbogbo Yorùbá tó wà ní ẹ̀yìn ẹ̀ àtobìnrin o àtọkùnrin o ó yẹ kí Yorùbá rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá kò sí ìdáríjì bẹ́ẹ̀ nídìí láti pa wọn àwọn fúnra ló máa para wọn fúnra wọn ni wọ́n máa fúnra wọn ní oògùn jẹ orin tó ń kọ nìyẹn o àwọn fúnra wọn lóògùn jẹ o àwọn fúnra ló máa para wọn o bẹ́ẹ̀ nílà ojú sílẹ̀ ká jẹ́ kó máa ṣe kíni kó máa pa wá torí ọ̀rọ̀ tí bàbá Èkìtì sọ ó lágbára tí a bá lajú sílẹ̀ tí tàlùbọ̀ bá ń kó wọ́ ó tán fún wa nìyẹn o a jẹ́ pé inú Fúlàní á dùn ẹ dẹ̀ rántí pé ẹni tí à ń bá já ogun yìí kì í ṣe ọmọ Yorùbá bó tilẹ̀ jẹ́ pé ìyá ẹ̀ Yorùbá ni ṣùgbọ́n ti fi ara ẹ̀ hàn pé ìwà bàbá tiẹ̀ ló wà nú ẹ̀ ìṣesí bàbá ẹ̀ ló wà nú ọkàn ẹ̀ èrò bàbá ẹ̀ ló dẹ̀ ń ta sí Yorùbá ṣe ń ṣe lórí dáràn ni ó wà ní Báíbù náà nígbà tí Josiah tí a ràn lọ́wọ́ ta tọ́jú ẹ̀ láti kékeré tó jẹ́ pé ẹni tó tọ́jú ẹ̀ ìyẹn ọkọ àǹtí ẹ̀ tó jẹ́ kán pa mọ́ àwọn ọmọ ọba tó tọ́jú ẹ̀ dàgbà nílé Ọlọ́run bàbá yẹn ó jẹ́ kí ayé ẹ̀ dáa látọmọ ọdún méje ló ti ń ṣọbọn ló kéré jù ní Báíbù kí ló ṣe ó wá mú kí ọmọ bàbá yẹn tí ó tún jẹ́ wòlíì tó ń bá ń sọ fún pé nǹkan tó ṣe yóò dá o ó dẹ̀ nìkan lọ pa ṣẹríkà ọmọ yẹn irú ẹ̀ lẹ́yìn irú ẹ̀ lélẹ̀ tí à ń kó má bẹ́ẹ̀ wọ̀nyí gbogbo àwọn tí ẹ̀ ń wò wọ̀n yẹn èyí tí oníwò ọ̀tọ̀ tó yẹ pé gbogbo àwọn òrìṣà bàbá ẹ̀ gbogbo nǹkan ìlú wọn ló ti bàjẹ́ that is for Ìwó nìyẹn àwọn ló ní problem pẹ̀lú yẹn torí pé wọ́n lajú sílẹ̀ tàlùbọ́ kò wọ́ nìyẹn ṣé kí àwa náà ti lajú sílẹ̀ kí tàlùbọ́ máa kó wọ́ lọ báyìí ó ti pa bàbá tí ó dá OPC sílẹ̀ ikú tí bàbá yẹn kú nìyẹn ọ̀pọ̀ ẹ̀mí èèyàn ti sọnù ó ń sọ à ń gbọ́ adẹ̀dẹ̀ títí di sí kò dẹ̀ sí mi wọn àtàwọn èèyàn ẹ̀ nígbà tí bàbá Ìgbòho ti lè sọ̀rọ̀ settlement tó tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ láì ṣe rere kankan ibi ló ń ṣe sí èrò ibi ló ń rò sí ó tún di pé ó ti gbé àwọn èèyàn dìde kò ṣe kọ́ṣọ̀ wọn tí ò bá ṣe òun ló gbé wọn dìde wọ́n wá ní pé kámínà àdákẹ́ wọ́n wá ní Bíbélì ní pé ká kọ tí ọ̀tún sí tó bá kọ tí ọ̀tún sí kan gbà ká tó kọ tí òsì sí kan tó gbà àbẹ́ àṣọ ìmọ̀ Yorùbá ni ṣé bàbá Èkìtì wá ní pé òun mọ ìtumọ̀ nǹkan tí wọ́n sọ ni no
wọ́n sọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ bíbélì ni ọ̀rọ̀ Yorùbá dẹ̀ ni. ṣùgbọ́n níbi tá a dé dúró yìí a gbọ́dọ̀ gbarú nǹkan bẹ́ẹ̀ o tá a bá gbà pẹ́rẹ́ kí gbogbo ọmọ ogun wa dẹ̀ dákẹ́ kán máa wò kán fi ọwọ́ mọ́wọ́ bí Fúlàní ṣe ń pa wá nìyẹn náà à ń sọ wá lọ́wọ́ à ń sọ wá lẹ́sẹ̀ àákàn máa fẹnu sọ yéé oró ẹ gbà mí o à ń dẹ̀ gẹ́rù olú ẹ̀ sọnù ìtumọ̀ ènìyàn à ń jagun níwájú ara ilé wa ó tún pa wá látẹ̀yìn wá mi ìgbọ́rú eléyìí o mi ìgbọ́rú ẹ̀ rí yàtọ̀ sí David ló ṣorú ẹ̀ ìlú tó gbà á tira ó ń láti lọ máa lọ sínú àwọn abúlé a lọ pa gbogbo wọn pátá a wá kó nǹkan rọ̀ yẹ a tún kó fún àwọn aráàlú yẹ a tún pè lọ sí ọ̀dọ̀ Sọ́ọ̀lù tí ò wúlò a tún fún Sọ́ọ̀lù a tún fún Ọlọ́run ní tiẹ̀ a tún fún àwọn èèyàn tó bá tẹ̀lé lọ torí pé kí nígbà tó bá jọba kó lè ní peace so à ń retí pé kí peace wà fún Fúlàní because gbogbo nǹkan tó ń ṣe fún Fúlàní ni kì í ṣe fún Yorùbá underground work ló ń ṣe ẹ jẹ́ kó yẹ wá sí náà àbí kí ni gbogbo nǹkan tó wà ń bẹ̀ tàdé dákẹ́ tàdé ń retí pé kí settlement of what oúnjẹ po Yorùbá oúnjẹ yọ Yorùbá ó wà nílẹ̀ Yorùbá ìwà rere wo ló hù sílẹ̀ Yorùbá tí a fẹ́ sọ nípa ẹ̀ ó kó àwọn èèyàn wa ká tẹ gbà pàjọ nínú àwọn èèyàn wọ̀nyẹn ká gbà pé ìwìn ni wọ́n ká gbà pé èèyàn burúkú ni wọ́n yes àwọn ṣe èèyàn rere náà èèyàn tó bá jẹ́ èèyàn rere tó ń pa èèyàn ò lè wá máa tó wá pa ẹni tó ń gba èèyàn yẹn sílẹ̀ ìyẹn ni pé wọ́n fẹ́ kí Yorùbá kú kí Yorùbá ṣègbé kí Yorùbá parun that's their thought èrò burú ni kì í ṣèrò rere so torí yẹ mi ní gba ọ̀rọ̀ ti Bíbélì yẹn wọlé pé kàn gba etí wa tí èèyàn bá fi òrùka sọ́wọ́ tó bá gba etí èèyàn nílẹ̀ Yorùbá tí ènìyàn á di àwa ní gbọ́ràn mọ́ a fi àwọn sójà wa wéwu nìyẹn náà so now ohun tí mò ń sọ ni wípé a lè expect àwọn sójàs wa kàn máa lọ sójú ogun kí àwọn Gani gangs kàn dẹ̀ máa ṣe kí ni kàn kóra wọn jọ now this is the solution àwọn tó fi jóyè àwọn ọba ni o àwọn ló gbé àṣẹ lé lọ́wọ́ o wọn láti rọ̀ lóyè yẹn ni kí gbogbo wọn kóra wọn jọ kàn rọ̀ lóyè this is not for government èyí ò kan Tinubu yes ìgbà tó trouble ó ní nǹkan tí bàbá Báṣọjá ṣe fún náà ó tọ́ bọ̀ wé ni náà that is military and that is government something tòró ń tẹ́tí wọn ni èlé ò tẹ́tí wọn Yorùbá ló ń tẹ́tí o kò dẹ̀ wá tẹ́tí wa ó fẹ́ run wá ni o pé kí ìpinnu Fúlàní lè ṣe àbí àwọn rí gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní for 1960 ṣé kò yẹ kí Yorùbá ti ṣí ni adẹ̀ ń sùn gbogbo àwọn tó ní àwọn intelligent láàrin wa tó ń kàwé wọ́n dẹ̀ ń sùn ọpọlọ wọn ò ṣiṣẹ́ àwọn ọgbọ́n tẹ because ẹni tó bá ti kàwé nǹkan tó máa fẹ́ ká mọ̀ ni pé àwọn tó bá ti kàwé wọ̀nyẹn wọn lè ronú bíi tiwa torí pé gbogbo àkókò wọn ìwé náà ń kà wọ́n dẹ̀ máa ń sọ nǹkan sọnù àwọn tó bá ti ń kàwé yẹn wọ́n máa ń gbàgbé nǹkan torí pé ibi tó kàn wọ́n wà òun ní nǹkan tó fẹ́ ṣe tó bá jẹ́ dókítà ni ibi tó kàn wà nìyẹn iṣẹ́ tó ràn wá nìyẹn òun náà ní iṣẹ́ orí rán mi ni mò ń ṣe ẹni bá jalè ló bọmọ jẹ́ sóbi tó rí wọn wà nìyẹn láti kékeré wọn ẹ rí i pé ìwé yẹn náà máa kà ọ̀n ní tẹ̀ fún nǹkan mi ò ń ronú nǹkan mi ò ń wo ọ̀túnwòsì ọ̀n ń jà ọ̀n ń ṣeré pa tán bá tẹ̀ wá ṣeré pa fúngbà díẹ̀ ni ajá àwọn èèyàn tẹ̀ ṣe genius náà ṣùgbọ́n àwọn tó jí genius wọn yẹn wọ́n ń ṣeré pa jẹ́jẹ́ náà máa ń ṣe dáàsọ àti pé kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú wọn tá a ṣe ẹ̀ẹ́dẹ̀ wá wo àwọn tí ẹ wo àwọn tó ń rúlu àwọn yẹn tó ń jẹ́ gọ́vnà sẹ́nétọ̀ kíní wọn yẹn ẹ rí i pé ọpọlọ wọn ọ̀ ń ṣe àwọn genius dáàsọ àti ẹ̀pọ́n fi ní àrékérekè tó ẹ̀pọ́n kan kówó yẹn kó ọ̀hún tẹ ronú gbogbo àwọn omi tó ní kan fi ṣe gbogbo tí bàbá Tinubu tó fún gbogbo Nàìjíríà
dòsí àti ti Yorùbá àti ti àwọn ti all the 36 ọ̀n ní ìrònú kankan láti ṣe oore fún anybody tara wọn nìkan ni. So now we are talking of Yorùbá. So kò sí nǹkan tó kan àbá Tinubu lélẹ́yìí o, kò ní ìdí kó tọwọ́ because tí bàbá bá ṣe bẹ́ẹ̀ yẹ àwọn yóò ní dìbò fún wọn, à ń rí bàbá gẹ́gẹ́ bí ẹni bí, tí Ìgbòho bá dẹ̀ sọ̀rọ̀ à ń rí Ìgbòho gẹ́gẹ́ bí ẹni bí. So this is our work. Ẹ jẹ́ ká sọ fún àwọn ọba wọn yẹn kan gbọ́ kí gbogbo kan pera wọn jọ, ibùdó tó wá jẹ́ tọ̀yọ́ ni kí Ọ̀yọ́ kó yọ kúrò, tọ̀yọ́ bá dẹ̀ lè yọ kí gbogbo wọn pe gbogbo ọbọlọ́ba kan ṣe ọba kan ní we reject you. Simple. The same thing. Tí gbogbo Yorùbá wá tẹ̀ sọ pé we don't want we want to go. Ṣé àtọ́bẹ̀ láti sọ bẹ́ẹ̀ ni? Ṣé gbogbo ọba ò lè sọ pé àwọn fẹ́ ni àwọn òṣèmọ́ ni? They can say it now. Àbí tí ojú afọ́ ni iye wa ra ni èèyàn ń pa wá títí wọ́n sọ wá lọ́wọ́ wọ́n dẹ̀ gba rárá sọ̀rọ̀ lọ́wọ́ for what reason on our own land lórí ilẹ̀ wa wọ́n dẹ̀ ní pé we are one Nigeria for what? How can we be one? Níbo la ti bára tán? Are they among the Nigerian citizens? Tó bá jẹ́ pé ọmọ Nàìjíríà ní tí wọ́n máa pa ọmọ Nàìjíríà ni a dẹ̀ wá dákẹ́ síbi a dẹ̀ ní pé kinní kan we are one. Níbo la ti jẹ́ one? Ìyẹn ló lájẹ́ kọ́ lọ náà tí a bá sọ pé àfẹ́ nìyẹn tó wọ́n dẹ̀ call fogun already àwọn oníṣẹ̀ṣẹ̀ ti wà kán kojú wọn báwọn lè kojú wọn tí wọ́n lè dúró níbi tí Ìgbòho dúró sí ni tí báwọn ló ń kẹ́rù wọn tán sá kúrò wọn yẹn what they want to do. Ṣé ọ ní tí a bá dákẹ́ tí ara wa bá wa dákẹ́ o ẹ rí i pé à ń dákẹ́ fúngbà díẹ̀ àwọn tó wà láàrin wa àwọn máa lè tó wà láàrin wa àwọn ọmọ ìwé àárín wa wọ̀nyẹn àwọn òjò láàrin wa wọ̀nyẹn àwọn náà bẹ̀ sí ń jí ọmọ gbé tí bá gbọ́ ti Ìbàdàn ọmọ Ìbàdàn tó wà láàrin wọn àṣàrí àwọn tó ti ń ṣẹlẹ̀ náà because àwọn yìí wọ́n ń ṣe èèyàn gidi wọn ò lè ronú bí ènìyàn ẹni tó ń jalè this is their time to make money à ń dẹ̀ mú gbogbo wọn yẹ wọn máa mú wọn kúrò ńlẹ̀ ni àwọn mú wọn kúrò ńlẹ̀ àwọn ọgọ́ onílé dánwò ẹ rántí gba ìwé ìdí àgbọn náà ta ló lórí méjì kó wá jalè nígbà tó yẹ pé ìgbà báyìí àti ìyá ẹ̀ máa jókòó ni fámìlì ẹ̀ máa jókòó síbẹ̀ ni kan tó pa àwọn ló máa tẹ̀ sọ́wọ́ ọ̀tá yẹ ta ló máa dánwò náà owó bá jábọ́ sílẹ̀ kò sẹ́ tó máa fọwọ́ kàn án ìbẹ̀rù yẹn wà lọ́kàn yàn o ò lè sáré wọ mọ́tò o máa wéètì ni your turn ni àwa ni ká jókòó ká ṣe nǹkan tó yẹ ká ṣe àwọn ọba wọn lè sọ̀rọ̀ ṣé bá a ṣe máa ṣe bí tàwùsà ní tán dẹ̀ ń pa wá tán dẹ̀ ń ṣàkọlé wa lórí this Tinubu there now what can they do ọlọ́run tó yan Tinubu ti yan we cannot tolerate this one again if you continue go leave our land simple. That's the truth there. A lè máa bẹ̀bẹ̀ ká fẹ́ lé àwọn ẹlẹ́jọ́rọ́ kúrò kí káwọn eléèdè máa gbé kọ́ máa jà lẹ́yìn wa. Abẹ́mọ̀ nǹkan tí ọ̀rọ̀ tí bàbá Èkìtì ń sọ yẹ tí ò bá ṣẹlẹ̀ lákòókò yà ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Wọ́n darapọ̀ wọ́n ti wà lára àwọn ìrù ẹkùn. Ṣé ṣèbí ordinary paper tán máa mú wá ni pé ìwé ìdánimọ̀ ṣé àwọn ṣọmọ Yorùbá ni à ń dẹ̀ dojú ogun àríbẹ̀ sí ń pa àwọn èèyàn wa gbogbo secret àwọn àlíkẹ̀ ṣèbí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́yìn Nàìjíríà àmì nìyẹn secret of anything wọ́n fẹ́ ṣe ẹ̀ṣẹ́ ẹ̀kọ́jú wa ti ṣí báyìí kíyè wa kò ti ṣí ká ti mọ̀ wípé nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí exactly ni èyí tó ṣẹlẹ̀ nínú igbó Ọ̀yọ́ park sí bàbá Ìgbòho nígbà tó bá ṣẹlẹ̀ sí bàbá Ìgbòho mélòó làwọn sójà sí wa after tó ṣe tán kí ló ṣẹlẹ̀ àwọn tí wọ́n fẹ́ bá jagun wọ́n jọ sí wọn láti nugbó wọ́n bẹ̀ sí yàn wọ́n bọ̀ wọ́n bẹ̀ sí ń jà ṣé torí pé wọ́n dákẹ́ tí wọ́n lè sọ gbogbo nǹkan yẹn síta fún wa wọ́n ní bí rọ́bà lọ ológun ọdún ọjọ́ kan òtítọ́ máa lékè òtítọ́ ti jáde ń sìn
Ọlọ́run ló ti ọ̀rọ̀ yẹn jáde láti inú bàbá Ìgbòho tí gbogbo à ń gbọ́ ń sìn because wọn lè má sọ gbogbo wọn yẹn bá ṣe ń ṣe gbogbo nǹkan lọ́wọ́ nǹkan máa dàrú sí ni kó má dẹ̀ tẹ̀síwájú mọ́ ẹ jẹ́ ká fi ilé sópin àwọn tó jẹ́ olórí kan kìlọ̀ fún pé a ò ṣe anything mọ́ o you are normal person ọ̀hún ẹ lóye tí mo ń ròyìn lóye náà tí ó bá jẹ́ local government ni tó ọba kọba ṣe ẹ ṣáà rí nǹkan tí bàbá Lọ́dájọ́ ní Ìbàdàn tó ṣe gbogbo ọgbọ́n tó ń dá ní ó pàṣẹ the next thing Fúlàní wá pa ìyá yẹ nígbà tó bá sùn tán ó tún gé lọ́rùn wọ́n ti ní kí gbogbo àwọn fámílì ẹ̀ kan dákẹ́ mìíní wọn gbọ́dọ̀ gbé dòní lónìí ẹ mọ̀ pé bàbá Lọ́dájọ́ náà bá sọ̀rọ̀ ṣá ẹ mọ̀ pé àwọn náà ń yẹ̀yẹ́ ṣá pé ó ṣòfin òfin ò lè múlẹ̀ ó tún gbìyànjú kó tún gbé àwọn èèyàn dìde tínú gbogbo á ti dùn kí ni eléyìí tí ó tún pèrè ẹ̀ ní ọmọ àlè tó ní pé òun ni gómìnà ìlú yẹn tí ò mọ̀ wípé ọjọ́ kan ìyẹn máa tán kò ju ọdún 4 lọ ọdún yìí ó máa parí ṣèbó nìyẹn ó ti lọ sọ́lidé ṣé bá ṣe máa dúró nìyẹn èèyàn kan ṣoṣo á dẹ̀ destroy gbòòlù yes it's normal àrínú bible bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò yẹ kí wàá máa dákẹ́ ká máa wò ó kó máa rí bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà tí àwọn máa pa wọn kọ́ á níta wọn pa á nù lé nítorí pé òun nìkan fẹ́ di gọ́vnọ̀ ó fẹ́ di president àbí ó fẹ́ di president Nàìjíríà torí pé ó fẹ́ gba nǹkan lọ́wọ́ Fúlàní ó dẹ̀ gbà láti tà wá kí gbogbo àdókù what is that wọ́n ti ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ sí wí Yorùbá ó yẹ ká sọ pé ó tó gẹ́ now a lè gbà yẹn mọ́ wọ́n dẹ̀ máa control èèyàn bẹ́ni pé èèyàn jẹ́ ewúrẹ́ àbí ẹran àbẹ́ni pé àtẹ̀ ń ṣe èèyàn rárá bẹ́ni pé àtẹ̀ lọ́pọlọ wọ́n dẹ̀ fẹ́ run gbogbo asọnù lẹ́ẹ̀kan iṣo it's too much of them wọ́n ti pọ̀ jù láàrin wa kìí pé wọ́n pọ̀ tó wa but ẹyọ kan wọn ó lè ro dídì ìlú kan sọnù ṣùgbọ́n ló ń ṣẹlẹ̀ wọ̀nyí àwọn ti lọ nínú wa ń bẹ̀ ẹ má wá o ní ìlú bàbá tiwọn ni àbí ìlú bàbá àbí ní ìlú tiwọn èèyàn mélòó ni local government wọn 4 they control only 4 out of 16 which remain 12 enough is enough a lè máa wo bẹ́ẹ̀ kán dẹ̀ mo máa bẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ wa náà àwọn ló dẹ̀ ń rule throughout ní ìlú tí wọ́n ń sọ èdè wa náà a máa bẹ̀rù a ní lè ṣe anything how manage báwọn ṣe ń dìbò fún wọn tó fi ń wọlé ní local government 4 péré ó dẹ̀ ń win ní 12 the same thing is happening in Nigeria iye òtí ṣe iye òun ṣe tiwa so now ó yẹ kí Yorùbá kó dìde fúnra ẹ̀ o ẹ ti gbọ́ nǹkan tó ń sọ wọ́n ní oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì wọ́n ti ń plan fún ogun láìsí nǹkan tá a ṣe bí wọ́n ṣe kọ́ wọn nínú sàríà lọ wọn kàn máa purọ́ ó wà ókè wọ́n ṣàpurọ́ mọ́ kìrìsìtẹ́nì kàn dẹ̀ purọ́ mọ́ oníṣẹ̀ṣe àwọn ìyẹn ni Gentiles ìyẹn ni infidels ìyẹn ni àwọn káfèrí so wọ́n gbọ́dọ̀ ẹ̀kọ́ purọ́ lóòótọ́ kankan lẹ́nu wọn tàbá mọ Koran ni o tàbá mọ lóòótọ́ kìí ṣe pé Koran ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí selfishness wọn torí tara wọn wọ́n fi bẹ̀ sí ń kóòtù ìranù tó ń kóòtù wọn yẹn tó bá kà á hàn nítumọ̀ dáadáa à ń túmọ̀ sí kò sí ohun tó bá wù ẹ́ ló lè túmọ̀ Bíbélì sí ìwé náà pé má jalè mọ́ ó lè sọ pé ó ní káwọn jalè ó lè yí kò sẹ́ta bẹ́ẹ̀ jiyàn àwọn tó bá dẹ̀ wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ máa gbọ́ tó bẹ́ẹ̀ náà ní tinú Koran náà báwọn náà ti máa kọrú ẹ̀ sínú Koran báwọn náà ti máa sọ àwọn àdìtì náà lọ́kọ ṣé
Muhammed ló kọ hadith ni ṣebí Quran nìkan ni ó kọ even ni ẹ̀nà ló kọ tán ni pé àwọn áńgẹ́lì ló bá sọ̀rọ̀ ok tí Jùbírì bá sọ̀rọ̀ tó ṣe gbó wọn yẹ èwo ní tàwọn yòókù tó wá kọ tó wá di pé máa pa máa gé sọnù tán dẹ̀ fi wọn afẹ́ máa mú wa ń sìn. We cannot accept all those kind of things. This is Yoruba land. Àwa ní freedom of anything tó bá wù wá la lè ṣe. Àwọn bàbá wa tó bá wù wọ́n lè fẹ́ iye ìyàwó tó wù wọ́n, ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì kọ́, ọ̀rọ̀ Quran kọ́. Ti Quran ọ̀tọ̀, tó níṣẹ̀ṣe ọ̀tọ̀, ti kìrìsìtẹ́nì ọ̀tọ̀. So àdèlè ní pé torí yẹ kẹ́nìkan wọn máa control wa unnecessary láti pa wá run bọ́n ṣe fún ọ ní north. Nǹkan tó ṣe fún north rẹ̀ ṣe fún àná. Ẹ mọ̀ pé ibi tí wọ́n ti ń tẹ́ bá ti gbọ́ pọ́n pààyàn yẹ ní north yẹ àwọn sójà ò wá tí wọ́n pe sójà tí sójà ò wá ẹ̀ nǹkan ọ̀run wọn ni. Ọ̀run wọn nìyẹn náà. Tí ò bá ṣe bàbá Tinubu tó ṣe ń fún ọ ní oore ọ̀fẹ́ kọ̀ọ̀kan tó fi lè máa defend ara wọn ní àwọn little places. Ẹ pé ṣẹ́ lá tó ṣòro ní. Bẹ̀tà wá tì ní opportunity ló fi ní kí Ìgbòho dìde. Ìgbòho tún dìde tán sí. So bàbá Tinubu náà ló máa tún láti lọ bá wa ronú gbogbo nǹkan tí ẹ ká ṣe fúnra wa. Ẹ já pariwo ẹ̀ síta fún wọn. Enough is enough. Kó fi oyè wálẹ̀. Àtẹ kò jẹ́ oyè mọ́. Ó ti tó gẹ́ fún kí ló porúkọ ẹ̀ Gani. Kó gbé oyè wa kó gbélẹ̀. Àfún lóyè mọ́. Kó wà ordinary person tó bá dẹ̀ wú kó lọ sí ìlú bàbá tiẹ̀. Bá tó ní ṣe Yorùbá báyìí ṣe fẹ́ kó gbẹ̀sẹ̀ yìn wa. Ta ni eléṣiṣi máa gbèsí nínú elégbò àti eléṣiṣi. Èyí tí kò lè gbèsè yìn ẹni tó gbégbò náà olégbò ló máa gbèsí lẹ́yìn torí tó ti ń jẹun nìyẹn. So ìrántí ẹ̀ nìyẹn ìrántí ẹ̀ ló máa gbèsí lẹ́yìn náà àbí ẹ̀mọ́ story ni náà ẹ̀mọ́ story ẹ̀ náà. Ṣé nǹkan burúkú ni kéèyàn dẹ̀ bá obìnrin sùn kán dẹ̀ bímọ fún ẹ wo ó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá náà. Tí Fúlàní tí ẹ bá fẹ́ Fúlàní tí ẹ fẹ́ ọmọ ẹ̀ ká sọ pé Yorùbá fẹ́ ọmọ Fúlàní tó bá gba obìnrin yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbé ọmọ tó bí yẹn gbé fún Yorùbá ìtorí kọ́ mọ̀ pé ọmọ tí Yorùbá bí èjò ló máa jọ. So the same thing ọ̀n lè gbà fún wa àwọn náà gbọ́dọ̀ gba ara nù yẹ fún wọn kó máa bá tiẹ̀ lọ tó bá fẹ́ gbé kó gbé as a normal person ordinary person kò ní máa gbé ogun tiwa tán bá dẹ̀ rí àwọn èèyàn tán bá ń rìn tán ti ń bá ń rìn tó jẹ́ Yorùbá tán bá ń rìn kí gbogbo wọn kàn wà rejected as Yorùbá person àti mọ̀ pé àwọn wọ̀nyí o kàn gbé picture wọn síta kí gbogbo èèyàn mọ̀ wọ́n gé pé ọlọ̀tẹ̀ ní Yorùbá ni ọlọ̀tẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kán dìgbà tó yẹ pé àti àwọn máa jagun nínú ilé o tẹ́ pé àwọn máa jagun méjì ogun tó burú jù nìyẹn o tí Fúlàní tó wà láàrin wa àti àwọn ọmọ OPC Gani tán bá dìde sí wa a lè win ogun yìí o bọ́n ṣe wà yẹ àwọn ọmọ Gani ó ní nǹkan lọ́wọ́ o ṣe n pé security náà wà fún tẹ́tẹ́lẹ̀ wọ́n ní security o bọ́n ṣe ní ti ewé náà ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn Fúlàní gbogbo ẹ̀ làwọn náà ní dání o wọ́n dẹ̀ wà láàrin wa àwọn tó bẹ̀rù èrò ẹkùn náà ti sáré lọ wọn yẹ àwọn tó dúró yẹ mìíní ogun ni ó sáré ti lè gba Gani láyè báyìí sí ó máa run wá sọnù ní gbogbo pẹ̀lú àwọn kìnní. So báwo ni bàbá Ìgbòho ṣe máa ja kágbà yìí pé ó ń bá àwọn tí Fúlàní tó wà nígbó jà àwọn tó wà lẹ́yìn á ti máa bá wọn jà ọ̀n ní mo who's who náà ọkàn ò ní balẹ̀ náà kò ní lè wọ̀ focus náà níbi tó ti fẹ́ máa bá àwọn tí wọ́n fẹ́ tó jẹ́ àwọn ọ̀tá tó wà nígbó tó máa bá jà àti rí simple kò yẹ kí mi nídìí láti ṣàlàyé ṣùgbọ́n ó dà pé Yorùbá nídìí àlàyé títí kí yẹ wọ́n tó ṣí pẹ́ni pé kò sọpọlọ mọ́ ló ṣe rí kí là ń rò àwọn èèyàn tó wà lórí àgbàgbé wọ́n kàn ń pariwo lójoojúmọ́ wọ́n dẹ̀ jí
àwọn ọba gangan ò jí àmọ́ kan ti ṣe nǹkan sí wa lọ́rùn náà wọ́n ti ṣe ètùtù burúkú sí wa òru àwọn Gani wọ̀nyí náà ló ń ṣe ètùtù burúkú wọ̀nyí káàkiri gbòòrò pé kí Yorùbá lè máa kọ́ lè máa fọhùn máa yẹ̀hùn máa gbi máa sọ̀rọ̀ gbogbo nǹkan láti ṣe fún yín ní kẹ́ẹ̀ṣá dákẹ́ adẹ̀ ń dákẹ́ gbogbo ẹbọ tó ti gbé káàkiri ni wọ̀nyẹn náà wọ́n ti ṣe káàkiri oríṣi mẹ́ta oríta mẹ́ta gbogbo oríta mẹ́ta ilẹ̀ Yorùbá náà ti jọ wọn àtàwọn Fúlàní jọjọ ṣiṣẹ́ burúkú yẹn sí ó dẹ̀ wá sọ wá di dìndìnrín kalẹ̀ ó wá sọ wá di ọ̀dẹ̀ ẹni tí ò lọ́pọlọ bẹ́ẹ̀ sì ni alọ́pọlọ alọ́gbọ́n anímọ̀ alóye ẹ lọ sí gbogbo àgbáyé we are the top everywhere we are wọ́n fẹ́ run wa enough is enough ẹ̀yin Yorùbá àwa Yorùbá ẹ jẹ́ ká kíyèsára mostly ẹ̀yin tẹ́ wà ń lé ṣe ẹni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí trap ni o láti inú ẹ̀mí òkùnkùn ni o láti inú ọ̀run àpáàdì ni o ogun ọ̀run àpáàdì là ń bá jà jàkadì o kì í ṣogun ayé o àwọn tá à ń bá jà kì í ṣe àwọn èèyàn tí èèyàn ń fojú rí o àwọn win àwọn eléyìí o àwọn àjọ̀nú ni wọ́n yìí o àwọn ẹgbẹ́ ẹ̀mí òkùnkùn ni o àwọn ẹlẹ́gbẹ́ ni wọ́n o ṣé mọ̀ yín pé tí àjẹ́ bá wà tó bá ṣe tí àjẹ́ bá ń báyàn jà nínú fámílì ẹ̀ á palu ẹ̀ kéèyàn sá lọ sẹ́ni wà lágbàáyé á palu ẹ̀ ṣùgbọ́n ọ̀n lè rí Fúlàní pa àwọn àjẹ́ wọ̀nyẹn ò lè pa Fúlàní àwọn ìjẹ́ yìí ò lè máa lé àwọn tó ànúgbọ́n á tún gbé wọn wọ́n tún gbé wọn wọ́n tún ṣe nǹkan tó wọ́n sínú wọn nínú gbó wọ́n tún sanwó gbogbo wọn tún dáwó fún Fúlàní torí ọmọ ìyá kan náà ni wọ́n àwọn tó ń pààyàn wọ̀nyẹn ọmọ ìyá kan náà àti Fúlàní ìran kan náà ni wọ́n ẹnìkan náà ló dá wọn mo ti ń ṣàlàyé ẹ̀ fún wa kò tí ì yé wa ni ètò adẹ̀ tún wò irú àwọn tí à ń pè lólórí olórí wa wọ̀nyẹn tó ń bá wọn jà tó ń fẹ́ Yorùbá yẹn tó ń fẹ́ lọ síwájú Ìgbòho yẹn ọ̀hìn kan náà ni wọ́n they are the same felder tó gbogbo ọ̀nà náà ti là sílẹ̀ láti trap náà ti ṣiṣẹ́ ti trap dè wá bẹ́ẹ̀ ni pé pàkúté a ní tó bá kó sí wáyà yìí a kó sí ọdẹ tó bá kó sọdẹ a kó sí èkú tó bá kó sí èkú a kó sínú kínní ẹni tó gbógun ọdẹ tó gbógun dé tó ń sọ gbọ́n nǹkan tí Yorùbá sọ ni abode ni ń ba ní tì àwọn pípọ̀ yẹn ti plan láti inú Sátánì ti plan gbogbo kíní wá Ọlọ́run kan ń make sure pé ọmọ olóore ò ní jì sí kòtò ní nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí tó yẹ pé àwọn tó wà ní tó yẹ pé kò ń ṣe àwa táwà lẹ́yìn odi ni á ti run wá tán náà àbẹ́ẹ̀rí àwọn tó wà nílé ni pẹ́ẹ́mẹ́pẹ́ ni pé kò sí nǹkan tó ń gún ọ̀run ni pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ni so àwọn tí Ọlọ́run lò wọ́n yẹ láti máa sọ̀rọ̀ wọ́n yẹ àwọn ni Ọlọ́run fi ń tú wa sílẹ̀ nínú ìdè wọ́n ti dè wá gidi gan plan work ni o set up ìkan náà ni wọ́n èyí tó jẹ́ Yorùbá láàrin wa èyí tó jẹ́ Ìgbò láàrin wa tó jẹ́ pé gbogbo wọn ṣáà fẹ́ lọ síwájú Yorùbá yẹn if they are the same family ọmọ ìyá kan náà ni ọmọ bàbá kan náà ni wọ́n ìran kan náà ni wọ́n pé tí gbogbo trap tó ń set ni pé tí Sátánì set ni tí a bá gba ọ̀dọ̀ Fúlàní tó ń gérí wa tàbá escape ẹ̀ à ní bọ́ lọ́wọ́ Gani ó kú ti iṣẹ́ ìbọ̀ tipẹ́tipẹ́ so ó dẹ̀ ti di àwọn tí ó jẹ́ ti tiẹ̀ wọ́n ti dẹ̀ mọ́lẹ̀ àwọn tó ṣe tiẹ̀ náà ti kúrò lẹ́yìn ẹ̀wọ̀n yẹ àwọn tó kù sẹ́yìn ẹ̀wọ̀n yẹ ẹ gbàgbé ẹ̀ ń ṣe ara wa mọ́ ẹ má kà wọ́n tó wá wá ẹ má kà wọ́n sí mostly tó wà lẹ́kọ̀ọ́ tabadẹ́rì tó wà ní ibùdó ní kan wà tó wà lọ́dọ̀ bàbá Èkìtì tó ń lé kiri wọn yẹ orú àwọn yẹ ẹ ti mọ̀ wọ́n ẹ gbúdọ̀ mọ̀ wọ́n yàtọ̀ ẹ má jẹun darapọ̀ mọ́ yín à nílò wọn mọ́ ẹ gbàgbé ẹ kéèyàn kú fọ́jú fọ́fọ́ tán lèèyàn fọ́jú kínní lè má gba gbogbo yẹn so wọ́n ti set trap lóríṣiríṣiríṣiríṣi ó ti kó àwọn ọmọ àti ẹ̀sà yẹ ń pọ̀ ogun tó jà nínú ọ̀run àpáàdì tí ò win yẹn ó fẹ́ win ẹ̀ ó dẹ̀ mọ̀ pé Yorùbá yìí lọ́lọ́run ti ṣe gbogbo nǹkan yẹn fún gbogbo nǹkan mẹ́rẹ̀mẹ́rẹ̀ ló wà nílẹ̀ Yorùbá náà ẹ̀ ń gbọ́ ni àwọn kò sí nǹkan tá à ń wá nílẹ̀ Yorùbá tó sí ẹ̀ tí lè rí wọn ni àmọye tó wà nulẹ̀ let us go kọ́ máa bá tiwọn lọ wọ́n dẹ̀ bí ogun nílé ogun níta ogun lẹ́tọ̀tún ogun lósì kóra àwọn jọ ń ṣe meeting
gbogbo àwọn tó ṣe mítì wọn yẹ wọn nífẹ̀ẹ́ wa ẹ lọ wò wọn ẹ wo orúkọ wọn ẹ mọ̀ wọn ẹ wo nǹkan tó ti ṣe sẹ́yìn ǹjẹ́ ó nífẹ̀ẹ́ Yorùbá ẹ ti mọ̀ pé wọn nífẹ̀ẹ́ mi ìfẹ́ sọ gbogbo ọ̀rọ̀ tán mi ìfẹ́ máa dárúkọ wọn àti mọ̀ wọn tàbá bọ́ lélẹ̀ yìí tàbá bọ́ ní bíbá yìí àní bọ́ ní tọ̀hún yẹ tàbá bọ́ ní bíbá yìí àní bọ́ lélẹ̀ yìí ẹni gbogbo trap wọn yẹn ní láti almost 6 years ago apart from 1960 tán ti trap wa bọ̀ tí àwọn òyìnbó yẹn àwọn Britain ti trap wa ogun ọ̀rọ̀ àpáàdì ni o kì í ṣe nǹkan tó náà ń plan fún wa o àwọn tó ń plan fún àwọn ọ̀tá ló ń plan gbogbo nǹkan wọ̀nyí wọ́n dẹ̀ ń ṣe combination ni mi lè máa ṣàlàyé gbogbo kí wọ́n yẹ bọ́n ṣe máa ń ṣètò kíní tí àjẹlé bá ti ń báyàn jà òun kọ́ ló máa parí iṣẹ́ yẹn á ti fi signal sí á ti wà lórí ẹni yẹn tó wá ti ibi tó wá ti lúkìlù tó wá dé báyìí yẹn á continue bẹ́ẹ̀ ni ìyá yẹn ó ti máa jẹ ní ṣáá ni àfitọ́lọ́ bá yọ nùkọ́ lókù nǹkan tó ń ṣẹlẹ̀ sí Yorùbá nìyẹn o àbẹ́rẹ́ gbogbo tá a lọ ni tí àwọn ọ̀làǹdà wà láàrin ní gbogbo ìlú tá a lọ ni tó jẹ́ pé tí wọ́n ti rí ní signal ìbá lórí wa wàhálà ìdé nìyẹn ògùn dé nìyẹn àbẹ́rẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni àwọn kan náà wà àwọn kan borúkọ ajẹ́ lọ lẹ́niwẹ̀ẹ́ ọmọ Yorùbá náà ni ọmọ Nàìjíríà náà ni ẹ jẹ́ ká kíyèsára o enough is enough.